ènìyàn ẹ rárá o ẹ̀dá ẹ ṣọ́ra ṣe. ẹ mà kú ìrìn àjò nílé ayé yìí. Shomiwa Emmanuel HMTV lẹ ti ń wò mí. Ìrìn àjò nílé ayé o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá, èmi àti ẹ̀yin, arìnrìn àjò ni wá láyé. Ipòkípò tá a bá wà, ìtàn ló máa padà dà. Ní ìgbà kan rí mo wà nínú ìyá mi. Lákòókò yìí a ti bí mi sórí ìpẹ̀. Ìyá mi la ìpèníjà tiẹ̀ kọjá, bàbá mi la ìpèníjà kọjá. Nínú ìpèníjà wọn, ire àti ibi ni wọ́n fi wò mí dàgbà. Lọ́jọ́ tí ìyá mi rí jẹ, lọ́jọ́ tí bàbá mi rí jẹ, lọ́jọ́ táwọn méjèèjì ò rí nǹkan kan jẹ, ẹ jẹ́ mọ̀ wípé èmi nìkan ni wọ́n ń bọ́. Nínú mi gan, Elédùà ń bọ́ mi nínú ìyá mi. Nígbà tí mo wà nínú, gbogbo ojú tó ń wò mí, ìtàn nílé ayé, ìpèníjà tó ń là kọjá, Elédùà mọ̀ sí i. Tí ò bá mọ̀ sí i, kí ló dé tí ò ti jẹ́ kó bóyún lọ? Ẹlẹ́dàá rẹ ni kó pè kó tún ayé rẹ ṣe. Orí rẹ ni kó pè kó tún ayé rẹ ṣe. Owó tí màmá àti bàbá ná lé ọ lórí, òun ni wọ́n wá ná lé ọmọ lórí. Ló wá ń sọ wípé ayé ti sú ọ. O mọ̀ wípé ìrìn àjò nílé ayé, èmi àti ẹ̀yin, ìrìn àjò tá à ń rìn yìí, ẹ jẹ́ á rìn bó ṣe yẹ ká rìn. Ẹ jẹ́ á máa rántí pé ní àkókò kan inú ìyá wa la wà. Ìyá tó bí wa, bàbá tó bí wa náà la ìpèníjà kọjá o. Wọn ò para wọn, bẹ́ẹ̀ lọ gbóògùn jẹ. Kí ló dé tí wọ́n wá ronú pé ohun tó kàn ẹ́ kọ̀ ni kó gbóògùn jẹ? Rárá, má ṣe bẹ́ẹ̀, torí pé ọ̀la rẹ dà. Bí ìrìn àjò bá rí ní ìbẹ̀rẹ̀, òpin ìrìn àjò ló jà jù. Òpin tó ń lé òun ni kó máa rò. Bó ní ṣe rí, ọ̀la ò rí bẹ́ẹ̀. Dùn láti jẹ́ káyé pìtàn rere lórí rẹ, kí wọ́n gangan pìtàn rere lórí ara rẹ. Lágbára Ọlọ́run Ọba, èmi àti ẹ̀yin, a ò ní pìtàn asán. Shomiwa Emmanuel, á tún pàdé. Ilé ayé, ìtàn ni o.